lẹ́yìn tí ìròyìn tó gba gbogbo orílẹ̀-èdè Nàìjíríà wípé ọmọ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida tó jẹ́ olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ ìyẹn Mohammed Babangida ó ti kọ ipò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fún un. Mohammed Babangida ó ti jáde sọ̀rọ̀ ó sì ti paná awuyewuye náà wípé kò sí nǹkan tó jọ àti wípé òun kò kọ ipò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fún òun láti darí báǹkì tó ń rí sọ̀rọ̀ ètò ọ̀gbìn ìyẹn Bank of Agriculture lórílẹ̀‐èdè yìí. Ẹ rántí wípé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá èyí tí í ṣe ọjọ́ kọkàndínlógún nínú oṣù keje ọdún tá a wà yìí the 19th of July 2025 ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló yan àwọn èèyàn tuntun sí ipò ìjọba tó sì jẹ́ pé àwọn àjọ oríṣìí àti àwọn iléeṣẹ́ ńláńlá ìjọba ni ló yan àwọn èèyàn sí láti máa ṣe àkóso wọn. Lára àwọn ipò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yan èèyàn sí ó ní alága tuntun fún báǹkì tí ó máa rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè yìí ìyẹn Bank of Agriculture tó sì jẹ́ pé ọmọ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida tó ṣe ìjọba orílẹ̀‐èdè gẹ́gẹ́ bí ológun láàrin ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985 sí ọdún 1993 ó ní ó mú orúkọ Babangida tó sì mú náà ní Mohammed Babangida bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde Mohammed Babangida gẹ́gẹ́ bí ẹni tí ó darí báǹkì ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè yìí níṣe ni àwọn èèyàn ni wọ́n ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé nítorí ètò ìdìbò ààrẹ ọdún 2027 ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìlú fi fún Mohammed nípò. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ń wá ojú rere àwọn alágbára ilẹ̀ Haúsá àti pé ó mọ̀ pé bóun bá ń fún àwọn ọmọ wọn ní ipò ńlá pàápàá irú àwọn bíi Babangida ènìyàn yóò rí ojú rere wọn tí wọn yóò sì ṣe àtìlẹ́yìn fóun láti ṣe sáà kejì lọ́dún 2027. ṣáà lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀ yìí oníròyìn ló jáde lórí ẹ̀rọ ayélujára nígbà tó ní Mohammed Babangida ó kọ lẹ́tà sí Tinubu pé òun fẹ́ ipò tó fóun àti pé òun ò lè ṣiṣẹ́ nù ìjọba ẹ̀. ọ̀rọ̀ yìí sì làwọn alátakò náà ń gbé kiri tá fi ń fi Tinubu ṣẹlẹ́yà wípé àwọn Haúsá ti padà lẹ́yìn ẹ̀. ṣùgbọ́n nígbà tó ń bomi paná awuyewuye yìí nínú àtẹ̀jáde tó fi síta Mohammed Babangida ní kò sóhun tó jọ ó lóun ò kọ lẹ́tà sí Tinubu tàbí síta láti sọ pé òun ò gba ipò tóun fẹ́ tó fóun náà. Mohammed Babangida ní òun yóò gba ipò náà òun yóò sì ṣiṣẹ́ ń bẹ̀ àti wípé òun dúpẹ́ lọ́wọ́ Tinubu bẹ́ẹ̀ lóun yóò ṣèwádìí àwọn tó gbé ìròyìn ẹlẹ́jẹ̀ náà jáde pé òun ò gba ipò tí Tinubu fóun.